Dino lè jẹ́ èèyàn Nàìjíríà mọ́ pẹ̀lú nǹkan tó ṣe fún ìyàwó Tinubu àti nǹkan tó ṣe fún Tinubu àti nǹkan tó ṣe ní àṣàbà. ọ̀rọ̀ ìran náà lẹ́ ń gbọ́ lẹ́nu wòlíì Marcus Tibetan ti Celestial. Wọ́n ti sọ ohun tó máa ṣẹlẹ̀ ní Nàìjíríà ní 2024 pàápàá lórí ọ̀rọ̀ President Bọ́lá Tinubu, Dino Melaye àti Dangote àti Atiku. Ohun tó máa ṣẹlẹ̀ sí àwọn olóṣèlú yìí, gbogbo nǹkan tí wọ́n máa fara gbá ní 2024. Kódà bàbá yìí sọ̀rọ̀ lórí pé ó yẹ kí gbogbo èèyàn padà lọ ṣe agriculture. Ó ní gbogbo àwọn olóṣèlú, ó ní mélòó nínú wọn làwọn ọmọ wọn ṣe agriculture. Ó ní kódà gbogbo àwa mẹ̀kúnnù, àwọn mẹ̀kúnnù pàápàá pé wọn ṣe agriculture mọ́, kò sẹ́ni tó fẹ́ padà lọ sóko tó fẹ́ ṣàgíríkì mọ́. Ó ní àfi káwọn èèyàn kan wá bọ́n ṣe máa padà sóko o. Yàtọ̀ séyìí, wòlíì yìí ní mírèkù sì máa ṣẹlẹ̀ ní Nàìjíríà o. Pé nǹkan sì máa dá, pé Tinubu ìjọba Tinubu sì máa rọ àwọn èèyàn lọ́rùn. Àmọ́ tá a bá wò dáadáa, wọ́n pe wòlíì kan ní wòlíì Israel Nasri. Àwọn sọ̀rọ̀ nípa ìyà ọdún 4 ti ìjọba Tinubu nígbà tó ń sọ ìran wọn. Kò wá ń ṣe èyí nìkan o, bàbá yìí tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Senate President. Gbogbo àwọn tá a dárúkọ yìí náà ni bàbá yìí mẹ́nubà nínú ìran tí wọ́n sọ fún ọdún 2024. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Àwọn ohun tó máa ṣẹlẹ̀ sí àwọn olóṣèlú àti ààrẹ orílẹ̀-èdè ni wòlíì Marcus Tibetan ti sọ nínú fọ́nrán tẹ́ máa wò yìí. APC náà tó ti rúùlù yẹn ká tó rí 2000 gbogbo àwọn tó máa tún dìbò between 2024 25 APC náà ló máa wọlé because olóríire tó wọlé tá a bá ṣọ́ra gbogbo ẹ̀ máa di one party system APC. Gbogbo ẹ̀ ní, he's an organizer, he's a father, he's a born leader, he's a born what? A leader. That's Tinubu, Bola Ahmed Tinubu. Dino lè jẹ́ èèyàn Nàìjíríà mọ́ pẹ̀lú nǹkan tó ṣe fún ìyàwó Tinubu àti nǹkan tó ṣe fún Tinubu àti nǹkan tó ṣe ní àṣàbà. Bàbá wèdè fọ́, bàbá wèdè shake, ta ló wá ń sunkún sí. Irú ènìyàn la fẹ́ fà lólé lọ́wọ́, ó ti bàjẹ́. Owó money miss road ló yẹ kó máa pe Dino Melaye. Money what? Money miss road. Ọmọ tí òun kò lè ní lárí tó wá lọ bá ara ṣe irú ẹ̀ ṣẹlẹ̀ sí Mósè ò kọjá ayé ẹ̀ náà in the book of Exodus 2, Exodus 3 and 4. Then even when he went to Ramses to go and get permission that he wanted to take the children of Israel out of the place, that one was counting his joke. Ilé ìlágbára ọ̀rọ̀ yóò sí dínà. Tọ́lá fẹ́ máa ṣiṣẹ́ fún wa. So we say the whole thing. Bàbá wèdè fọ́, bàbá wèdè ṣe, bàbá wèdè do everything. Wọ́n ló formulate gbogbo ẹ̀. Wọ́n fi ń ṣe ẹ̀ láàrin àwọn ọmọ onílé ọmọ ọlọ́nà. Wọ́n fi ṣe ẹ̀yẹ nílẹ̀ Ìgbò, nílẹ̀ ní Warri, ní Sápẹ́lú lásàbà. Kí ló wá gbẹ̀yìn? Kò yẹ bú ònà bó Tinubu because ó sọ níwèé first John 15 láti verse 15 to the end. Only they are going to mess you, they are going to pull you down, they are going to do all fuck things for you. Only but don't worry. Èmi Jésù wọn ṣe irú ẹ̀ fún mi. Tó ń bá bàyín lórúkọ yẹn má wọlé. Ṣùgbọ́n ẹ tẹ̀jú mọ́ mi. Tẹ bá jẹ́ tayé, ayé afẹ́ràn yín. Wọ́n sẹ́ ẹ̀ ti jẹ́ tayé. Look straight. So that's the problem. So wọ́n lè sọ pé ìdájọ́ Ọlọ́run ló ń bá Dino jà báyìí. Ẹ̀sà ó ti gbàdájọ́ tiẹ̀ láti bẹ̀rẹ̀ ẹni tó bá ìṣùkú tó bá ti fẹ́ wo ìdí àgbàlagbà. Àwọn ọmọdé tó ń bọ̀ náà máa wò ní tiẹ̀ pàdé. Kò lè jẹ́ èèyàn kankan mọ́ ní Nàìjíríà. Ó sì máa join APC. But a ní ìdí ẹ̀ prostitute yẹn ti tó KFC àti McDonald's tó ra franchise tó ṣe kó lọ fèsì ẹ̀. Àwọn ò mọ̀ pé olówó àná wà. Dino lọ ṣe kí ni kò lọ ní sùúrù kò lọ ṣọ́ra tó bá wo àwọn ẹ̀rù òbodò níbàdàn lọ́yọ̀ọ́ bedroom wọn koríko mà ti hù síbẹ̀ then gbogbo gìràgìrà wọn yóò owó olówó náà mà jí ẹjọ́ owó olówó tó bá ṣara rí ní ẹ̀rù pé bóyá ẹgbọ́n jù wá àwọn tó máa jìyà owó táìmù di Buhari àti Goodluck Jonathan àwọn mẹ́jọ kan wà tó máa jọba lójú next year. Dino Melaye. Buhari ó máa yà wá lẹ́nu lókù tó máa kú then Atiku bí ó ṣe máa wọ àìsàn tó máa rù kiri for paralysis then bí Dino Melaye bó ṣe máa bí iná ṣe máa halẹ̀ mọ́ iná àtomi
ó máa dà á láàmú next year lórí nǹkan tó jí dẹni kàtẹ tó wá wo ẹni tó lóun lówó ju gbogbo Áfíríkà owó Nàìjíríà ló ná that's Dangote máa fẹ́ ta ìyàwó ẹ̀ lórí ìdúró for next year because automatically àwọn list Ọlọ́run fi hàn mí ó lé wọn kàn ń rẹ́rìn-ín ni so Olúwa lòun ò kí kánjú mú yàn ọba tí ò kí ń léèyàn kó tó mú yàn. kí lè ròyìn nípa àwọn ìran tó ń jáde lórí ọ̀rọ̀ àwọn olóṣèlú ọ̀rọ̀ Nàìjíríà tó wá láti ọ̀dọ̀ wòlíì Tibetan? Drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.